ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀ ọlọ́run kò ní fi èyí ṣe òpin àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ẹtì ọjọ́ kejìlélógún nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kasim Shettima ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń léwájú fún ní orílẹ̀-èdè Nàìjíríà kò ní tẹ̀tì láti pèsè àti láti mú ayé rọrùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé orúkọ rere ó sàn ju wúrà òun fàdákà lọ. Ìgbákejì ààrẹ orílẹ̀-èdè yìí lánàá ti ṣe ọjọ́bọ̀ lásìkò tó ń gba àwọn èyí tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì ìlú Ìbàdàn. Bákan náà àwọn tí wọ́n jọ ṣe agùnbánirọ̀ ní ọdún 1989 àti ọdún 1990 ní orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Calabar lọ́hùn-ún lásìkò tó ń gbàlejò àwọn èèyàn wọ̀nyí nínú ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá. Níbẹ̀ ni Shettima ti ṣe igbákejì ààrẹ ilẹ̀ yìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi ń dá gbogbo wọn lójú àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé àwọn yóò sa gbogbo ipá àti agbára láti lè rí wípé orílẹ̀-èdè yìí ó padà bọ̀ sí ipò ilé tó dáa. Bákan náà kó lè figagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó ti làmìlaka lágbàńlá ayé. Ó nítorí pé orúkọ rere ó sàn ju wúrà òun àti fàdákà lọ. Ó ní ìgbìyànjú àti ìlàkàkà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ní láti pèsè ohun tó dáa fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ gbogbo àwọn ọmọlẹ̀ yìí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba èyí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí kí ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà kó lè gbéra kánkán. Lórí bí ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé ní ọdún yìí nínú oṣù kejì ọdún tá a wà yìí, Alhaji Atiku Abubakar pẹ̀lú bí bàbá òun ṣe gba orílẹ̀-èdè Amẹ́ríkà lọ láti lọ tún pe ẹjọ́ ìmíràn ti fi tako eléyìí tí ilé-ẹjọ́ tribunal dá ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti gbé àrí fún aláre tí wọ́n sì ti gbé ẹ̀rí fún ẹlẹ́bi lórí ọ̀rọ̀ ìbò èyí tó wáyé ní ọdún èyí tó jẹ́ ti àwọn ààrẹ èyí tí ilé-ẹjọ́ èyí tó ń gbọ́ sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ètò ìbò ní orílẹ̀-èdè yìí tó kalẹ̀ sílùú Àbújá tí wọ́n ti ní Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ ilẹ̀ yìí láti inú ẹgbẹ́ òṣèlú APC òun gangan lójúlówó ọmọ oyè èyí tí wọ́n dìbò yàn nínú ètò ìbò ọ̀hún èyí tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún tá a wà yìí, èyí tó fà á kí Alhaji Atiku Abubakar sọ wípé ẹjọ́ ọ̀hún wọ́n ti fi màkàrúrù àti ìwà irọ́ tòun ti àìṣòótọ́ wọ́n ti fi sínú ẹjọ́ náà, èyí tó mú Atiku Abubakar kó gba orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè UK lọ láti lọ tún ẹjọ́ mìíràn pè fi tako ẹjọ́ ọ̀hún. Ní báyìí wọ́n ti ní adájọ́ Nancy eléyìí tó jẹ́ adájọ́ tó wà ní àmójútó ẹjọ́ ọ̀hún èyí tó sì jẹ́ ipò nǹkan ni àṣẹ yóò wà lọ́wọ́ rẹ̀ láti béèrè àti àwọn nǹkan tí Atiku Abubakar ń béèrè gẹ́gẹ́ bí ìwé ẹ̀rí èyí tó ní Bọ́lá Ahmed Tinubu ó kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì ti Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà èyí tó ń sọ yìí pé irọ́ gbu ni Bọ́lá Tinubu pa. Atiku Abubakar ni òun fẹ́ kí Tinubu kó wá tẹ́ pẹpẹ ìwé ẹ̀rí rẹ̀ èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ló kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ gíga fáfitì Chicago ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ní báyìí adájọ́ Nancy Madonna eléyìí tó jẹ́ ipò nǹkan òun ló wà níbi ẹjọ́ ọ̀hún. Adájọ́ Nancy Maldonado òun ló wá ní wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi ń falẹ̀ ṣùgbọ́n àwọn tó jẹ́ adájọ́ èyí tó ń dúró fún Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí àwọn náà ti kọ ìwé wípé ní báyìí kí adájọ́ náà sún gbogbo nǹkan sí ọjọ́ ajé èyí tó ń bọ̀ yìí. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ọ̀rọ̀ ọ̀hún ló wọlé nítorí pàjáwìrì lálẹ́ ọjọ́ Àlàmísì tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí
wípé adájọ́ Nancy Maldonado òun gan ni kó jẹ́ kí ọ̀rọ̀ òun o kó jẹ́ kó níyànjú, ṣùgbọ́n adájọ́ Nancy ni òun tẹ̀lé ìlànà àti òfin orílẹ̀-èdè wọn àti ohun gbogbo tó ní ṣe pẹ̀lú òfin. Àwọn gbọ́dọ̀ tẹ̀lé òfin o. Ó ní tí ó bá fi dọjọ́ ajé o, àwọn yóò gbé gbogbo ọ̀rọ̀ ọ̀hún jáde fún Atiku Abubakar láti mọ̀ nípa ìwé ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu tí í ṣe ààrẹ Nàìjíríà. Àwọn agbébọnrìn tí ẹnikẹ́ni kò mọ orúkọ wọn ò ní wọ́n ti yìnbọn fún arábìnrin ìyàwó ilé kan nílùú Ọ̀ṣun lọ́hùn-ún. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde o, wọ́n ní nínú ọ̀sẹ̀ eléyìí àwọ̀ yìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni arábìnrin ọ̀hún ti ṣe ìyàwó ilé Àdíjàtù èyí tí wọ́n ní ẹ̀yà Fúlàní ẹni arábìnrin náà o èyí tó wà nínú ilé ìwẹ̀ lásìkò tó ń wẹ̀ lọ́wọ́ ní nǹkan bíi aago 10 alẹ́ o tí àwọn oníṣẹ́ ibi kan tí ẹnikẹ́ni ò mọ̀ wọ́n tí wọ́n sì yìnbọn fún arábìnrin ọ̀hún ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun láago 10 ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ tí wọ́n sì gbé obìnrin ọ̀hún dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn kan èyí tó wà nílùú Ìré láti lọ dóòlà ẹ̀mí rẹ̀ níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀, ṣùgbọ́n ní ìgbòde alẹ́ ọjọ́ Àlàmísì tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kẹsàn-án ọdún yìí arábìnrin ọ̀hún ó padà dágbére fún ayé o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, iléeṣẹ́ ọlọ́pàá nílùú Ọ̀ṣun lọ́hùn-ún fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí o nítorí wípé àwọn kò tí ì lè sọ irúfẹ́ àwọn ènìyàn ibi èyí tí wọ́n bẹ nínú òkùnkùn tí wọ́n ta ọfà sínú ìmọ́lẹ̀. Wọ́n ní nígẹ́ tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ni wọ́n gbé obìnrin ọ̀hún dìgbàdìgbà kúrò ní agbègbè ìlú ibi tó ti ṣẹlẹ̀ èyí tí wọ́n ní Ibà ní orúkọ ìlú ọ̀hún jẹ́ o ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́hùn-ún tí wọ́n sì gbé lọ sí ìlú Ìré ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìtọ́jú tó péye, ṣùgbọ́n àṣeyìnwá àṣeyìnbọ̀ gbogbo akitiyan àwọn dókítà oníṣègùn òyìnbó láti dóòlà ẹ̀mí arábìnrin ọ̀hún ó padà já sí pàbó lọ́jọ́ Àlàmísì ọ̀sẹ̀ tá a wà yìí. Wọ́n ní nígẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn tí wọ́n bá sì ti fọwọ́ òfin tí wọ́n rí àwọn tí wọ́n ṣiṣẹ́ ibi náà ni wọn yóò kó wọn lọ sí ilé ẹjọ́ tí ilé ẹjọ́ yóò sì dájọ́ wọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde. Ìyá kan rèé ẹni ọdún 49 49 years tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjàyí. Ìyá yìí ni àwọn oníṣẹ́ ibè àwọn alọ́kọ́lóhun kígbe ò ni wọ́n kọlù ní ìlú Ìbàdàn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò, ìyá ọ̀hún eléyìí tó jẹ́ wípé ó ní òun wọ ọkọ̀ ṣùgbọ́n ọkọ̀ tí àwọn wọ ọkọ̀ ọ̀hún ló ṣàdédé da iṣẹ́ sílẹ̀ eléyìí tó kọ̀ tí ò ṣiṣẹ́ mọ́ tí àwọn sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà ní abẹ́ afárá tí wọ́n pè ní Àdìsá eyín lójú òpópónà márosẹ̀ tuntun Ìbàdàn sílùú Ọ̀yọ́ lọ́hùn-ún ní ìjọba ìbílẹ̀ Akínyẹlé o nílùú Ìbàdàn lọ́jọ́ Ajé eléyìí tí a wà yìí. Arábìnrin Àjàyí ni ní gẹ́rẹ́ tí ọkọ̀ ọ̀hún bàjẹ́ tí gbogbo èèyàn sì sọ̀kalẹ̀ làwọn náà sọ̀kalẹ̀, ṣùgbọ́n sí ìyàlẹ́nu làwọn arákùnrin méjì kan láti orí ọ̀kadà ni wọ́n dédé gbé ọ̀kadà tí wọ́n sì lẹ̀ mọ́ òun láti máa béèrè owó àti àwọn ohun tí ń bẹ nínú àpò àpamọ́ èyí tí òun gbé dání o. Ó ní nípa ìdí èyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ohun tí ò ṣẹlẹ̀ lọ́wọ́ wọn, ṣùgbọ́n o pẹ̀lú gbogbo akitiyan ọ̀hún láti já ara wọn gbà kúrò lọ́wọ́ àwọn alọ́kọ́lóhun kígbe ọ̀hún, ó ní wọ́n gba owó wọ́n sì yọ àdá jáde o èyí tí wọ́n ṣá arábìnrin ọ̀hún ní ṣàkúṣà o, ṣùgbọ́n ní gẹ́rẹ́ tí wọ́n ṣiṣẹ́ ibi náà làwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n tẹ ọ̀kadà mọ́lẹ̀ tí wọ́n sì ná pápá bora o. Ó ní wọ́n wá gbé arábìnrin ọ̀hún arábìnrin Àjàyí èyí tí wọ́n gbé lọ ilé ìwòsàn Wábìláì Taofik èyí tó wà ní ìsàlẹ̀ Àwẹ̀ró nílùú Ìbàdàn èyí ò ní Mọ́níyà nílùú Ìbàdàn lọ́hùn-ún lásìkò tí àwọn akọ̀ròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá arábìnrin ọ̀hún wò lórí ibùsùn eléyìí tó wà nílé ìwòsàn ló ti ṣàlàyé ohun gbogbo tó ṣẹlẹ̀. Ó ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ èyún nínú ọ̀sẹ̀ tá a wà yìí tí ṣe ọjọ́ Ajé ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ eléyìí tó sì jẹ́ wípé ó ya òun lẹ́nu, ṣùgbọ́n ó ní ikú tí ò bá pani tó bá ṣe ni nífẹ̀ẹ́ lọ kí ènìyàn kó máa dúpẹ́ ni nítorí pé arábìnrin náà ó ti ń dáhùn sí ìtọ́jú látọwọ́ àwọn dókítà oníṣègùn òyìnbó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, omi gbére àti ìbànújẹ́ ọkàn gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ àti àwọn olórin takasùfèé ti ṣọmọ orílẹ̀-èdè yìí kan lánàá o lásìkò tí wọ́n ṣe ìwọ́de eléyìí tí wọ́n fi ń kẹ́dùn
àti fún ẹni wọn ọ̀kan nínú wọn eléyìí tó dolóògbé Ìléríolúwa Ọládìméjì Alọ́ba Ìmọ́lẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad lánàá tí wọ́n ṣe ìwọ́de àti títan àǹbẹ́là èyún kándò fún ẹ̀yẹ ìkẹyìn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń kọrin tàkasùfèé àti àwọn ọ̀dọ́ ọlẹ̀ yìí gbogbo wọn pátá ni wọ́n kópa nínú ìwọ́de ọ̀hún èyí tó wáyé ní agbègbè Lẹ́kì, Àjà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyún lánàá ti ṣe ọjọ́ Àlàmísì. Lára àwọn olórin eléyìí tí ó wà níbi ìwọ́de náà òun náà láti rí David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido àti Bella tó ń ti àwọn olórin mìíràn. Davido òun ló darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti wá fi ẹ̀yẹ ìkẹyìn fún Mohbad eléyìí tó di olóògbé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, èyí tí ọ̀rọ̀ ọ̀hún sì ti dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà awuyewuye sílẹ̀ báyìí. Lákòótán iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ti wá fi ọ̀rọ̀ léde lórí ìwádìí èyí tí wọ́n ṣe lórí òkú Mohbad wípé láìpẹ́ láì jìnnà ọ̀rọ̀ yóò jáde tí gbogbo ọmọlẹ̀ yìí yóò sì mọ bí ọ̀rọ̀ ọ̀hún bó ti lọ sí lórí ikú Mohbad. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ kí tí ojúmọ́ ọ̀la tẹ́tùn máa gbọ́ tún ròyìn míì. mo gbà ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà nínà wá, ayọ̀ ní tiwa fún mi Adénúgà àdéhùn tó mú ìrìnà wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li òun ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Fún mi Adénúgà ni oní. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.